Afurasi tó fẹ́ gba 6 million naira ní POS fi mọ́tò tẹ ọ̀gá ọlọ́pàá pa l'Ondo. Ọwọ́ ọlọ́pàá ti tẹ arákùnrin kan ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta Godson Tender James tó fi ọkọ̀ pa ọlọ́pàá kan lópòpónà Ọ̀wọ̀ síbìní lílùú Ifọ̀n ní ìpínlẹ̀ Ondo. Ọjọ́ 22 oṣù keje ọdún 2023 làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pín fọ́nrán fídíò kan káàkiri orí ayélujára pé àwọn ajínigbé ló yìnbọn pa ọlọ́pàá kan nílùú Ifọ̀n ní ìpínlẹ̀ Ondo. Lẹ́yìn bíi wákàtí 24 tí fọ́nrán náà ti ń tàn kálẹ̀ ní alukoro àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Fúnmiláyọ̀ Ọdúnlámì Omisanya ó fi àtẹ̀jáde síta pé àwọn ajínigbé kọ́ ló pa ọlọ́pàá tó wà nínú fọ́nrán náà àti pé awakọ̀ kan ló fi ọkọ̀ gbá tó sì sá lọ. Ọdúnlámì Omisanya ó tẹ̀síwájú pé awakọ̀ tó sá lọ náà ní àwọn ọmọ ogun tó wà nílùú Sobe ní ìpínlẹ̀ Edo tó fara ti ìlú Ifọ̀n ti mú. Àmọ́ lákòókò tí wọ́n fi ojú ọkùnrin náà léde ní olú ìlú iléeṣẹ́ ọlọ́pàá àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí, ẹ̀sùn mìíràn ni wọ́n tún fi kan ọkùnrin náà yàtọ̀ sí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án tẹ́lẹ̀. Ẹ̀sùn mìíràn tí wọ́n fi kan James ni pé ó gba owó tó dín díẹ̀ ní mílíọ̀nù 5 lọ́wọ́ arábìnrin kan Mobowale Oṣòdì nílùú Àkúrẹ́ tó sì sá lọ. Ní báyìí táwọn bá ti parí ìwádìí nípa arákùnrin afurasí yìí yóò fi balẹ̀ ẹjọ́ o. Àdúràgbà Olúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Adúọ̀gbagadé online TV. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa o.